wetin you dey wait for? If you never subscribe to Aare Baba 1010 Media and TV, you dey miss street gist. Ọjọ́ kìíní àná tá à ń sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kọ̀ọ̀kan ẹ jáde ẹ sọ fún mi ní comment section wípé Ọ̀yọ́ ló fi Ìbà Gani Adams jẹ. Ọ̀yọ́ ló lè control Ìbà Gani Adams, pé kò sí èèyàn kankan tó lè control Ìbà Gani Adams. Okay, ẹ̀wọ̀n kan tó ń ṣẹlẹ̀ láti ìjẹta. Bàbá Gani Adams, last time tí mo pè yín síta, ẹ padà jáde ẹ wá fún mi lésì. Ẹ ní ọmọ kékeré kan sọ pé ogun wo lẹ jà pé ti já ogun sẹ́yìn. Ẹ já ogun sẹ́yìn nígbà tí ò sí ogun. Gani Adams, ẹ já ogun sẹ́yìn nígbà tí ò sí ogun ni o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá wà Gani Adams, ogun ti wà. Ogun ti wà ní ìlú Ọ̀yọ́. Ojú yín ẹ ṣáà rí fídíò bó ṣe bẹ́ orí tíṣà live and direct ní ìlú Ọ̀yọ́ ní àná. Ojú gbà mí tì fún yín. Ẹlẹ́hùn sọ̀rọ̀ bàbá Gani Adams nìkan o. Ṣèyí Mákindé, ojú gbà mí tì fún ẹ gẹ́gẹ́ bí gọ́vnà. Gẹ́gẹ́ bí gọ́vnà tó jẹ́ pé ìwọ ló jẹ́ olórí security. Kì í ṣowó kékeré kọ́ ló ń gbà pé o jẹ́ olórí security fún state Ọ̀yọ́. Ṣèyí Mákindé, ojú gbà mí tì. Bámi Olúbàdàn, sẹ́nétọ̀ nìyí tẹ́lẹ̀, ẹ wà nínú géèmù rí. Ẹ understand nǹkan tó ń ṣẹlẹ̀ lókè lọ́hùn yẹn. Bámi, ẹ understand nǹkan tó ń ṣẹlẹ̀ lókè lọ́hùn yẹn sà. Ẹ wo ààbọ̀ ìpàdé àwọn Gúmí. Ẹ̀yin ará Ọ̀ṣun ẹ máa múra. Ẹ̀yin ará Ọ̀ṣun ẹ máa múra dáadáa. Ṣé mo wí pé school bíi 4 náà ti kó ọmọ ní Ọ̀yọ́? School 4. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn olè ilé ni kì í ṣolè ta. Torí gbogbo ìwádìí tá a ṣe, a rí pé gbogbo àwọn forest tó wà nínú Ọ̀yọ́ gbogbo ẹ̀ pátápátá làwọn Fúlàní wà. Kódà a fẹ́ lè máa sọ wípé àwọn Fúlàní ló ń control gbogbo forest tó wà lọ́yọ́. Dé Ìṣẹ́yìn, dé everywhere ní Ọ̀yọ́ state. Ìgbà tó máa kidnap, ìgbà tó ń ṣe fídíò, wọ́n ń fi aṣọ sí ẹ̀yìn Igboho yẹn. So káwọn ọmọ Ọ̀yọ́ kán má lè mọ̀ wípé ibi báyìí náà wà. Ẹ̀yin vigilante, ṣé kò sí vigilante lọ́yọ́ ni? Mi ò lè wá kúrò lè joyè lé bàbá ẹ̀. Tẹ́ bá dúró de ìjọba, ṣé lẹ́yìn fún ara yín tẹ̀ ń sáyẹn gan ẹ̀ tún padà kú. Mi ì ṣépè. Ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ kú yẹn, tẹ́ bá dúró de ìjọba, ẹ̀yin vigilante, tẹ́ bá dúró de ìjọba yẹn, ṣé lẹ́yìn tẹ́ ẹ̀ fẹ́ kú yẹn, ilé lẹ̀ wà tá a padà wá pa yín. Kì í ṣèpè torí ó ti ń farahàn wípé ogun ti wọlé tọ̀ yín wá. Ó ti ń farahàn. Ọjọ́ kìíní àná òun lẹ ṣe mọ̀ wípé mẹ̀sáyà ní Igboho Oosa. Ẹnìkan tí Olódùmarè rán ní Igboho Oosa. Torí ọjọ́ kìíní àná tí Igboho Oosa jáde, tí Igboho Oosa ń sọ̀rọ̀ yìí, ẹ̀ ń dá padà fún Igboho Oosa bẹ́ni wípé ó wà nǹkan tá a jẹ ni. Ṣé kò yọlẹ̀? Ibo ló ti bẹ̀rẹ̀? Kì í ṣe state ti ẹ̀kọ́. Wọ́n bẹ́ orí tíṣà. Ẹ má gbàgbé o, assistance chef náà ní Ọ̀yọ́ ní ìjẹta, àwọn bandits yẹn náà tún pa pé torí ó fẹ́ rescue àwọn ọmọ. Ó da tíṣà méjì tó ti kú, ọmọ 4 years wà nínú àwọn tó kidnap, ọmọ 2 years wà nínú àwọn tó kidnap. Wọ́n kidnap tíṣà méje. Wọ́n kidnap tíṣà méje. Wọ́n kidnap bí àwọn ọmọ student 36, èyí tó dàgbà jù is 13 years old. Ẹ̀dẹ̀ jòkó ẹ̀dẹ̀ dákẹ́. Ìbà Gani Adams, ẹ̀dẹ̀ lẹ́gbà pàṣẹ. Ọ̀pá àṣẹ ìtìjú lẹ́gbà. Ọ̀pá àṣẹ ìtìjú. Ọ̀pá ìṣẹ́ ìtìjú.
àfi kẹ́kọ̀ọ́ ṣàkà gbádá sọ́rùn kẹ́kọ̀ọ́ wọn lórí ara kẹ́dà bí àlùbọ́sà funfun kẹ́kọ̀ọ́ wọn lórí ara nìkan kò sí kókó tẹ́mọ̀ kẹ́ lọ sí Germany lé ní Amẹ́ríkà lọ́la olówó ò fẹ́ kú ṣùgbọ́n olówó lè gbé oyè ikú kọ́rùn ṣùgbọ́n kò fẹ́ kú ṣáyé làwa yìí no ẹ wo ọdún títí ṣàyẹn tí ń tíṣì bọ̀ bàbá yẹn ń ṣọmọ kékeré o bàbá yẹn àti máa tó bí bàbá 60 something years ẹ wá wo àtìgbà tó ti ń ṣe tíṣà mo dẹ̀ believe pé premises tíṣà ni bàbá yẹn kó dẹ̀ tó lè máa tíṣì premises wá ti dé level kan ẹ wá wo àtìgbà tí bàbá yẹn ti ń bọ̀ ẹ wá wo àsìkò tí àwọn Fúlàní wá pa sí téèyàn bá ń ṣàdúrà wípé ọkọ ọba àdá ọba kó má ṣàwọn lọ́wọ́ kó má ṣàwọn lẹ́sẹ̀ nǹkan tó ń sọ ní ẹ̀yin ará Ọ̀ṣun ẹ̀yin fìjìláńtì Ọ̀ṣun ẹ̀yin ọlọ́pàá Ọ̀ṣun ẹ̀yin dípì Ọ̀ṣun ẹ má gbàgbé o pé Murphy oníbẹ̀lẹ́nu ó wà lára àwọn tó wá bá Gúnmi ṣèpàdé ní ìlú Ìbàdàn a sọ fún yín àwọn ọmọ àlè ò lè ṣe kán má hùwà ọmọ àlè àwọn ọmọ ọkọ wọn máa padà gbé wà ọmọ ọkọ jáde mo sọ fún yín lọ́jọ́ kìíní àná pé Fúlàní ló pọ̀ jù ní Ọ̀yọ́ state àwọn wèrè ọmọ àtìró àwọn olórí burúkú má ṣàǹfààní wọ́n sọ fún mi pórí mi ò pé Ọ̀yọ́ tó jẹ́ pé tábàdà DNA test wọn sílẹ̀ èèyàn míì Fúlàní ló bá ya ẹ̀sùn tó lọ gbé fún bàbá ìtòjọ ọmọ Ọ̀yọ́ torí ẹran èèyàn mi torí wàrà èèyàn mi torí màálù èèyàn mi torí bẹ́sẹ̀ àti 1 naira tó ń gbà lọ́wọ́ ẹ̀ so ọmọ àlè ti dàpọ̀ mọ́mọ́ ọkọ torí mo rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìwà ọmọ àlè gbáà oníkálukú wù nílùú Ọ̀yọ́ ìwọ tó bá nídìí oògùn ọ̀sà oògùn rheumatism oògùn diabetes oògùn ojú oògùn kidney ọ̀ tó nídìí babaláwo tó make sense message mi ìwọ tó bá fẹ́ ra mọ́tò tó wà òkè ìwọ kò jẹ́ kí n mọ̀ message mi ìwọ tó bá nídìí caterer tó gbádùn ìwọ kò jẹ́ kí n mọ̀ message mi ọkọ comment pé caterer ọ̀ mọ́tò máa fún yín ní ibi tẹ́ ẹ lọ tó jẹ́ pé ẹ̀rí nǹkan yẹn tẹ́ẹ̀dẹ̀ láìkẹ́ tó dẹ̀ make sense ọmọ àlè ti dàpọ̀ mọ́mọ́ ọkọ lọ́yọ̀ọ́ kò wá yé wọn bá ṣe máa control ẹ wò yín o àwọn àlejò tẹ́ ẹ gbà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ bàbá wa Aláàfin ṣe bẹ́ẹ̀ sọ pé yín ní imperial àbí ṣé imperial la pera yín àbí emperor ẹ tí ì sọ kankan ẹ tí ì jáde kẹ́kọ̀ọ́ àwọn ọmọ ogun jáde ṣe bẹ́ẹ̀ yín Ọ̀yọ́ claim pé jagunjagun ni ogun ti dé mi ò sọ fún yín lọ́jọ́ kìíní àná mo ní kẹ́ má tún jẹ́ kan padà wá gbadé yín lẹ́lẹ́ẹ̀kejì ṣógun ò ti dé ṣógun ò ti dé gbogbo yín lanú lẹ̀ gbogbo yín ò lè sọ̀rọ̀ ẹ̀ ń pariwo lórí social media ṣé kò tán ọmọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá ẹ padà ṣẹ̀sín àtẹ̀yìn o àti gómìnà yín o àti sẹ́nétọ̀ yín o àtọba o gbogbo yín tẹjọ́ lórúkọ lórí kánsẹ́lọ̀ ní ìlú Ọ̀yọ́ ẹ ṣẹ̀sín ọjọ́ kìíní àná tí mo lọ sí Ìṣẹ̀yìn Fúlàní dàbí omi nílùú Ìṣẹ̀yìn ni nínú oko Ìṣẹ̀yìn mo ní mo lọ sóko Ìṣẹ̀yìn Fúlàní dàbí omi ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ padà ṣẹ̀sín lójú ẹ̀mí tíṣà òun ni the best tíṣà ló yẹ kó lówó jù ní gbogbo nǹkan láyé tíṣà àwọn lẹ́dẹ̀ ń fi ń ráre Olódùmarè máa padà fi yín ráre gbẹ̀yìn ayé ni ẹ̀yin olórí burúkú olò. gbogbo yín tí ẹ ń pe Sunday Igboho ẹ lọ pe bàbá yín ṣe bẹ́yìn náà ní bàbá yín ni kẹ́ ẹ lọ pè ìgbà yẹn tí Sunday Igboho tí wọ́n ń wọnú igbó káàkiri
ṣé bí gbogbo wa ń lùlù bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń kọ mẹ́nì kọ̀ọ̀kan à ń lùlù kò kan mi. Aláyé yẹn fi property rẹ̀ lẹ̀, ó fi family rẹ̀ lẹ̀, ó fi dúkìá olówó iyebíye lẹ̀ kò wo towó, ó gbanúgbó lọ lórí yí pé kémi àti yín lè sùn kí gbogbo ìran Yorùbá lè sùn. Ebi inú ìran Yorùbá yìí náà lẹ ti gang up against man yẹn. Tẹ́ẹ̀sì wòran nǹkan tó yẹ kó jẹ́ idà ti yín tó yẹ kẹ́ empower ní Igboho. Ebi alájú wálẹ̀, ebá aké tó ń gbà náà. Lẹ́yìn ìgbà yẹn wọ́n pa àwọn èèyàn Sunday Igboho. Lẹ́yìn ìgbà yẹn wọ́n bà gbogbo dúkìá rẹ̀ jẹ́. Ẹni tó níyàwó tó lọ́mọ wọ́n fún ní house arrest fódìdí ọdún 4. Jẹ́ kán ti bàbá ẹ̀ náà mọ́lé fún odidi oṣù kan wò. Kó wò bó ṣe máa ń rí la lórí pé kéèyàn mọ́ ní freedom lórí ẹ̀sìn àìmọ̀dí àìmọ̀wá àìmẹsẹ̀. Ẹni tó bá fẹ́ so ìburúkú táyé ẹ̀ bá fẹ́ bàjẹ́ tí ó fọjọ́ ọlọ́jọ́ lọ ni kó tún drag Sunday Igboho lórí tí ń ṣẹlẹ̀ yìí. Tó bá wo olóyè Sunday Igboho Mọ́jàsọ́lá láti ran èèyàn Yorùbá lọ́wọ́ in dispute ẹ̀ ó wù wọ́n willingly ni. Bọ̀ kí irú ọ̀rọ̀ ìwà máa ṣẹlẹ̀ ká tún wá lórí láyà ká máa drag Sunday Igboho pé kí ló dé tí ó sọ̀rọ̀ kí ló dé tí ó ṣe nǹkan kan ẹja bẹ̀rù Ọlọ́run. Àwọn tá a fi joyè àwòdì gangan wà ń bẹ̀. Olóyè Gani Adams tó yẹ ká drag gangan tó yẹ ká béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn pé ẹ̀yin lẹ ń ṣojú wa nílẹ̀ Yorùbá, ẹ̀yin la rí gẹ́gẹ́ bí akọni tó yẹ kó defend wa, ẹ̀yin náà gbéṣẹ́ ìlú lọ́wọ́ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfo. Sọ̀rọ̀ wọn mọ́ àfi tẹ̀tẹ̀lẹ́ à ń palàpàlápà ó ṣe papọ̀ ṣẹ́fẹ́ sórí ibú ni ẹnìkan tí wọ́n lọ ń drag mi sórí fídíò láàárọ̀ yìí. Ipe ṣé mo rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kí ló dé tí ń sọ̀rọ̀ kí ló dé tí mi ò call out Igboho kí n ti tèmi kí ni ti Sunday Igboho. Bàbá ìbẹ́yìn báwọn bàbá yín ṣe bí yín tó fẹ́ jèrè yín náà ní Sunday Igboho náà fẹ́ jèrè ọmọ. Sunday Igboho náà ní property tó yẹ kó fẹ̀yìntì kó máa jẹun. Kí Sunday Igboho máa sọ̀rọ̀ olóṣèlú mọ́ kó máa sọ̀rọ̀ anybody mọ́ láyé tá yóò fi parẹ́ kí Sunday Igboho máa pa erin jẹ lójoojúmọ́ ọ̀làrí òmọ̀lé tán àbí sẹ́yìn olórí burúkú lẹ pé ni. Ọmọ olórí burúkú sí king yẹn mo rí tó tún ti ṣe fídíò ní àárọ̀ yìí tó ti ń sọ̀rọ̀ kò bá kúngbè sí Sunday Igboho pé Sunday Igboho ti gbowó kò lè sòdodo kò ní dá fún ọ kò ní dá fún bàbá tó bí ọ sí king. Kí ni ó dé tí ìyẹn Yorùbá ṣe wájú olórí burúkú báyìí gbá bàbá yẹn ń wọnú gbó káàkiri tó yẹ kẹ́ empower ẹ̀ ebi ilẹ̀ tó fẹ́ lọ pamọ́lé ẹ fẹ́ pamọ́lé ẹ fẹ́ pa fámìlì rẹ̀ ẹ mọ iye èèyàn tó bá ṣẹlẹ̀ yẹn lọ ẹ mọ iye èèyàn tí wọ́n kó ń lé Sunday Igboho kó tó di pé ọmọ yẹn léṣòwò rẹ̀ dìde ó ṣe wọ́n bá tó lè ṣe ẹ̀dẹ̀ fún bàbá ẹ̀ ní house arrest fódìdí ọdún 4. Ká ní pé ńgbà tí Sunday Igboho ti wọnú gbóngbà yẹn ní gbogbo ìran Yorùbá ìran lọ́balọ́ba ti gbárùkù ti bàbá yẹn ó ṣeé ṣe kí àwọn apanilẹ́kúnjayé yẹn kí wọ́n sì mọ̀ ṣe kí nìkan mọ̀ bẹ̀rù Igboho ká mọ̀ fọlá rẹ̀ mí. Ṣé bí ńgbà tí bàbá ẹ̀ tún kó láti ìmọ̀lé ń bẹ̀ yẹn ní Benin Republic àbí níbo náà tí wọ́n mọ̀ tí bàbá ẹ̀ tún dé Nàìjíríà kò ní tí gbogbo ẹ̀yin ọmọ olórí burúkú sínkìngì yìí ń fojú wọn rí àti ẹ̀yin kan bẹ́yẹn tẹ́ tí torí pé fẹ́ trendy ayé bàbá yín ò ní dáṣẹ́ tẹ́ ń sọ wípé kò lóògùn Sunday Igboho online aláriwo so ọ̀rọ̀ tún dọ̀rọ̀ wàhálà nísìnyìí ẹni tí olóògùn tó ń já aláriwo yẹn lẹ́tún wọ́n ránṣẹ́ pé ebi Gani Adams ń bẹ́ẹ̀ ìdí tí ò jẹ́ ń lé àṣì lórí ọ̀rọ̀ Gani Adams ojú pé bàbá yẹn ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn tó jẹ́ wípé Yorùbá kẹ̀kí ń ronú jinlẹ̀ ní bàbá yẹn ní pé kò ń ṣe pé àwọn náà lè gbìyànjú láti ṣe nǹkan tí àwagun wọ̀ expect pé àwọn lè ṣe láti get rid of àwọn tó ń da ìlú rú yìí ṣùgbọ́n àwọn ò ní ṣiṣẹ́ kọjá bí tí wọ́n bá fún àwọn láṣẹ mọ́. Kí lẹ wá fẹ́ jẹ́ kí Sunday Igboho ṣe ní orí ọ̀rọ̀ iṣẹ́ fẹ́ ṣòfò ní tẹ́lú wá ń drag ẹni ẹlẹ́ni kí lẹ fẹ́ jẹ́ kó ṣe. Èèyàn tó wọgbó on behalf of ọmọ Yorùbá tó ń defend yín tó jẹ́ pé ẹ̀yin Yorùbá yìí náà lẹ sọ̀rọ̀ ń gbàtàn gbé wọn sọ́wọ́ ẹ̀yin Yorùbá yìí náà lẹ sọ wípé ó tán ẹ̀yin Yorùbá yìí náà lẹ sọ wípé kankankan rẹ̀ ti pọ̀jù sóò nìkan ni. Ebi ọ̀rọ̀ ẹ̀sìn náà lẹ fẹ́ fi bayé wa jẹ́ nílẹ̀ Yorùbá. Ìgbà yẹn ṣe bí tán wọnú gbó lọ káàkiri gbogbo gàngán nǹkan kan ìgànná ìgbẹ́tì tí wọ́n ń lé àwọn apanilẹ́kúnjayé káàkiri tán sọ wípé Kwara ya ebe fọ̀rọ̀ ẹ̀sìn bọ̀ tán sọ wípé kò gbọdọ̀ wà bẹ́ẹ̀ ebo láwọn stéètì kan ní South West yìí tẹ́ ní pé Sunday Igboho gbọdọ̀ dé irú èèyàn bẹ́ẹ̀ yẹn lẹ tí wọ́n lọ ń pè padà ìpè yẹn wọ́n lọ́rọ̀ bandit ṣẹlẹ̀ níbì kan ẹ béèrè lọ́wọ́ state governor ẹ dẹ̀ béèrè lọ́wọ́ president ṣé bí state governor ti jáde wá wọ́n ti wá àdírẹ́sì yín president ti wá wọ́n ti wá àdírẹ́sì yín kí lẹ tún wá fẹ́ jẹ́ kí Sunday Igboho ṣe iṣẹ́ fẹ́ pa ẹ̀yin olórí burúkú ilẹ̀sọ̀ pàdé gún ẹ̀yin lẹ́sọ̀ pé ogun mọ́ wàláì tàláì àwọn bàbá tí náà ń retí kan jèrè yín o
Sunday Igboho náà ń retí kó jèrè ọmọ o ẹni tí ó bá wá ń sọ ọ̀rọ̀ kò bá kún gbé sí Sunday Igboho lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí wàláhì gbogbo yín náà àwọn òbí yín wọ́n ní jèrè yín o ẹ lọ ságbéjẹ yín mọ́wọ́ ẹ má ṣe bí olórí burúkú o ẹ má ṣe bí olórí burúkú o ẹ má ṣe bí olórí burúkú o mo ti ní sọ̀rọ̀ lórí fídíò bọ́ mo rí bọ̀bọ̀ olórí burúkú kan tí irun ti kún mọ́ lórí tó ní bàbá aládò sóò lè bá Sunday Igboho sọ̀rọ̀ sóòrí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé Sunday Igboho ṣé àwọn náà bí mi tán bá tiẹ̀ jáwọn náà bí mi gan ṣé èmi ò bẹ̀ náà kí bàbá mi kú ni ẹ fẹ́ so burúkú ẹ fẹ́ ṣẹ̀sìn ni ẹ̀yin olórí burúkú aláyé òfò yìí ebi nínú yín náà ní í ṣe fídíò káàkiri jẹ́ ń sọ pé kò lóògùn ewédú àtàmùlà ní jẹ ó ń ṣe kiri ebẹ́yìn náà lẹ́ ń sọ ní ìsìn tí wàhálà bá tó délẹ̀ ẹni tí ò lóògùn ẹni tí ó jámọ́ nǹkan kan sóò ní kó tún wá bá yín wọgbó àwọn ẹbí bá Gani Adams léèrè ẹ ó dì wọn responsible gọ́vnà Ṣèyí Mákindé wọ́n ti sọ̀rọ̀ president Tinubu náà ti sọ̀rọ̀ torí ẹ̀ mo ṣe ń sọ fún yín àfẹ́ntá yóò bá tún ní dáa tí ó fojú sunkún ọmọ tí ò ní soríire mọ́ ní kó tún táàgì mi lórí fídíò kan èmi ń sọ fún yín pé kẹ́ ẹ lọ fóòtì ẹni tó bá wù yín yín support any candidate yín support any fucking body anybody tó bá wù yín ni kẹ́ ẹ fóòtì fún ẹ bá àfọjọ́ ọ̀la yín kẹ́ ẹ fi gbèlúbọ̀ kẹ́ ẹ fi gba gààrí kẹ́ ẹ fi gba ráìsì nítorí ebi tí ń pa yín tí ó tó pa yín fún 4 years yẹn ẹ tó bá wù yín ni kẹ́ ẹ dìbò fún o èmi ò ṣe fídíò nítorí pé kẹ́ ẹ lè dìbò fẹ́ nìkankan o but mò ń ṣe fídíò nítorí pé Sunday Igboho bẹ́ẹ̀ ṣe ń drag máa yẹn online tí ó dẹ̀ deserve lọ́dọ̀ Nàìjíríà kò deserve lọ́dọ̀ Yorùbá àtọ́ torí bàbá yìí bí ìgbà pé orí n tó ń bọ̀ ni ló ṣe dìde ló gbé ìgbésẹ̀ ló wọnú igbó lọ ṣé ẹ mọ ibi tí àwa ìran Yorùbá ẹ mọ ibi tá a fi sú ẹ ní soríire gbogbo ẹ̀yin tẹ́ bá ń drag Sunday Igboho online lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ kí n tiẹ̀ kí ló kàn so wọlé wá gbé yín lọ́mọ ni so pa yín lọ́mọ ni ebi bá tó dìde fún yín fúnra lọ́wọ́ yín ebo níbi tẹ́ fi sú gbogbo ẹni tó bá tún tàgì mi lórí ọ̀rọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ ṣẹ̀sín ni o torí ẹ mo ṣe ní ọ̀rọ̀ olóṣèlú yín náà ló lè jẹ́ kẹ́ ẹ mọ̀ fojú wípé bóyá ń tàjẹ̀ là ń wá mo ti filẹ̀ fún yín anybody tó bá wù yín ni kẹ́ ẹ dìbò fún anybody His Excellency Engineer Ṣèyí Mákindé àwọn náà ti ń gbégbèsè wọ́n ti ń ṣe gbìyànjú Ọlọ́run ó sì fún wọn ṣe kò sí tó kàn mí o ẹni tó bá wù ní kẹ́ ẹ dìbò fún ṣùgbọ́n ẹni tó bá tún drag Ìgbòho lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí wàláhì tàláhì orí burúkú yẹn tó bá ṣe tán yóò tún wá kó lọ́nu fámìlì wọn yóò lọ́mọ pé fún wọn ìran yóò wá di ìran olórí burúkú fámìlì ẹ̀ ní soríire àṣẹ́yìn lè máa pè Ìgbòho lónìí àṣẹ́yìn lè máa pè Ìgbòho lónìí ládùrún tẹ́ fojú ẹ̀ rí kan tó gbé sọ́wọ́ ogun ni ìmọ̀tàn gbé Sunday Igboho sọ́wọ́ tán ogun ni wọ́n tún fi lẹ́tàn ní gbogbo yín tún yọ fídíò pé kò lóògùn kò jámọ́ kankan ẹni tí ó jámọ́ kankan ni kó tún wá mọ ìgbìjà yín alẹ́ ẹ̀mọ́ nǹkan tẹ́ fẹ́ gbogbo àwọn fámìlì tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí inshallah Ọlọ́run ó wọlé àwọn tó sílẹ̀kùn ọjọ́ ni Ọlọ́run ó bá wa dá wọn sí Ọlọ́run ó yọ wọn Ọlọ́run ó kó wọn yọ o torí ẹ̀ mo ṣe ń sọ fún èmi àti yín pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ tá a bá ní kó kàn wá a lè sọ ó lè kẹni tí ó kàn wá torí ẹ̀ ní Sunday ṣe gbégbèsè ń gbà yẹn káláwá wo ti pé ẹ̀ kò kàn wá olórí burúkú àwọn celebrity yẹn náà gbogbo wọn mọ fọ́ọ̀mù celebrity wọn ní sọ̀rọ̀ torí pé ẹ̀ ń wò yí pé kó kàn yín ṣé bóun ló ti wọlé dé òun èmi gbogbo àwa celebrity náà ibà ń lọ sí location lọ ṣiṣẹ́ àjọ fèsì ẹ̀ ni ẹ̀yin ẹ̀ mọ̀ fọ́ọ̀mù celebrity ibà àlàwà ní platform tí ò dá ẹ̀ mọ̀ fọ́ọ̀mù celebrity ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe sórí ibú ẹ mọ̀ bá bọ̀. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà
tó ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Aare Baba 10 Media, no dull am, subscribe sharp sharp.